kò sí ìwà burúkú tí ń bẹ ní ayé yìí tí Muhammadu ò wù kò sí ìwà burúkú ọ̀hún kò tí ì sí èmi ò tí ì rí ìwà burúkú ọ̀hún tí bàbá yìí ò wù ẹ wá ń pè yẹn ló jíṣẹ́ aláàrán sí gbogbo àgbáyé kí Muhammadu pasán tí Muhammadu bá hùwà dáadáa ni ó yẹ ká máa rí àrọmọdọ́mọ Muhammadu lẹ́nìí níbo náà wà gbogbo wọn parun lójú ayé ẹ̀ ni gbogbo wọn parun lójú ayé tó bá nílẹ̀ Yorùbá tá a wà yìí náà gbogbo àwọn bàbá wa kan tó ń sin agbára lò aburú náà lọ gbẹ̀yìn gbèsè ayé wọn àwọn ò sọ pé we never said this in this program pé kò sí àwọn bàbá wa kan nílẹ̀ Yorùbá tó ń sin agbára lò àwọn ò sọ bẹ́ẹ̀ rí àwọn èèyàn ti ń sin agbára lò látàrí tó pẹ́ ni Yorùbá dẹ̀ lọ wọ́n bọ̀ wọ́n ní owó máa ń gúnyàn ipò máa ń gúnyàn agbára náà máa ń gúnyàn àwọn kan wà nílẹ̀ Yorùbá tó ń sin agbára lò táwọn náà dẹ̀ gbọ́ history nípa wọn bẹ́ẹ̀ lọ sí ìdílé yẹn lénìí ìdílé wọn ti parun Muhammadu náà gbogbo aburú tóun náà gbélé ayé ẹ̀wù ìdílé rẹ̀ parun ni ẹ wá gbé lórí wa I'm very sure táwọn bàbá tó gba Islam nílẹ̀ Yorùbá tó bá mọ ohun tó wà nínú Quran ni wọn nígbà they will never take it ẹ wá ń defend irọ́ káyé yín bàjẹ́ ẹ̀yin olórí ibú ẹ dẹ̀ filẹ̀ Yorùbá lẹ̀ fún wa náà káwọn ẹlẹ́bọ ká take over lu wa ká take over region wa ká control lu wa pẹ̀lú ẹbọ wa káwá òbáyálẹ̀ Yorùbá dàbí òní dààmú nígbà táwa kéré tá bá ń bá àwọn bàbá wa lọ sóko ọkàn wa máa ń balẹ̀ ni tóra mọ̀ pé kò séwu lóko àfi gìrì àparò bẹ́ẹ̀ lẹ́ni ńkọ́ Fúlàní á nà bàbá mi padà sílé ni what nonsense Iléyá máa dé ìsìn ẹran ilẹ̀ Haúsá náà kó wa fún yín ẹran tó gún lábẹ́rẹ́ tó mọ̀ bóyá ẹran lálàáfíà ẹran tó ti bá sùn ìpàgọ́ rẹ̀ máa jáde láyé ni wọ́n máa ta fún mi kẹ́ẹ̀fì paléyá ẹ̀ẹ́dẹ̀ẹ́rán sùn ẹ̀wá àwọn ẹran yẹn Àkànbí àwọn ẹran ti bá sùn yẹn ni àkàdìtì yẹn tó ní ẹran tó bá ti bá sùn àwọn ẹran tó ti bá sùn kán lọ tà sí ibòmí wọ́n wá kẹran wá ẹran tó ń fọ nílẹ̀ Yorùbá àwọn bàbá wa ń ṣe ẹran àwọn bọ́dà wa ń ṣe ẹran every week wọ́n máa ń fọ ẹran wọn nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ owó tí wọ́n tà ẹran tí wọ́n tọ́jú tó fún lábẹ́rẹ́ tó lálàáfíà kẹ́mọ̀ pé ìran Yorùbá ìran ọlọ́gbọ́n ni wá Yorùbá ń ṣe ẹran ẹ bá lọ bí tí Yorùbá ti ń ṣe ẹran wọ́n á fọ ẹran èèyàn every week wọ́n á fún lábẹ́rẹ́ ẹran táwọn Fúlàní wá ń tà fún yín gbà léyà wọn ń tọ́jú ẹ wọn ò yàtọ̀ sí ẹran konú gbó wọn wá kó wá fún yín torí pé ó lẹ́sì ẹ wà lọ rà wọn lè fẹ̀sìn sọ yín wọn lè fi ẹ̀sìn wọn lè fi sọ yín oníjẹkújẹ ẹ bá lọ rẹran 50,000 60,000 ẹ sì lọ rẹran Yorùbá tó sin ẹran láti kékeré tó sin dàgbà tó tọ́jú ẹ tálàfíà rẹ pé ẹ sì lọ rà 150,000 300 ẹ ní lọ bẹ̀rẹ̀ tí Fúlàní kó wá fún yín tó ti bá wọn sùn tán tí wọ́n ti síkì tó ti ní kúrú náà lára wọn á kó wá fún yín ẹ máa ra 60,000 20,000 ẹ fi paléyà kọ́bí ọmọ sílẹ̀ ẹ̀yẹ lọ́pọlọ kúkúrú ẹ wá ti tẹ́ wá láwọn èèyàn kú ìlú òyìnbó la wà yìí ó tó bẹ̀ kó pẹrẹ fúnra ẹ tó bá tó wà lọ ra ẹran mi tí wọ́n ti ń pa ẹran tí dókítà bá dé wọn ní gbé ẹran yẹn fún kó ti tẹ́sì fẹ́ràn yẹn bóyá ẹran yẹn wà òkè àwa nílò gbèsè ayé wèrè gbogbo sísítẹ́mù àwọn bàbá wa tó fi kalẹ̀ fún wa dáadáa ẹ bà gbogbo ẹ jẹ́ ẹ lọ wo àwọn tá a dárúkọ ẹ lè ló lẹ̀kẹ̀ ẹ lè ló kankan ní gbogbo ẹ bọ́ ni ẹ̀dẹ̀ bẹ́lẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ń ṣèdè Yorùbá ẹ mọ́ ṣèdè Yorùbá mọ́ ẹ sọ Haúsá àbí kẹ́ sọ Arábíkì ẹ sọ Haúsá àbí kẹ́ sọ Arábíkì ìwọ́n tó bá pera rẹ lẹ́rú Sáúdí àbẹ́rú Fúlàní sọ Fúlàní àbí kò sọ Arábíkì ẹ fi Yorùbá lẹ̀ fún wa ẹ lè múra Yorùbá mọ́ oúnjẹ Yorùbá lọ jẹ yín lógún àtẹ̀dé wa ẹ filẹ̀ fún wa ẹlẹ́bọ là wa ẹ fi gbogbo nǹkan ẹlẹ́bọ lẹ̀ ẹ filẹ̀ fún wa èèyàn máa kó tiléta kẹ pasán gbogbo yín kí là ń sọ ọ̀rọ̀ wà lẹ́nu adẹ́tẹ̀ yín ni ẹ fi gbogbo olùkọ́ mosque àti chọ́ọ̀sì sí tí bí gbogbo yín wà lóyìnbó àtàyẹlẹ́rí burúkú kọ̀ọ̀kan tẹ́ pé ẹ ní kórè oko délé tẹ wà lóyìnbó tẹkù kébí eku fún yín tọmọ ènìyàn fọhùn bí ọmọ èèyàn fún yín tẹdẹ rẹdí láti balẹ̀ Yorùbá jẹ́ tí yín máa bàjẹ́ ẹ ní ṣoríire èmi ò ṣe pé òbẹ yìí tí mo ṣe yàrá àárọ̀ mọ́. àṣẹ ẹ ṣe gan Àkànbí now so àti àwọn èèyàn tó mo bá àfáà kan wà lókè so àfáà ìṣe sùúrù àfẹsáré ka Quran so Quran ta fẹ́ kà lẹ́nìí ẹ mọ̀ pàdé sọ pé a máa ka odindi Quran tán gbogbo yín máa rí nǹkan tí ó wà nínú Quran ṣe mọ̀ pé tí ọmọ bá lọ lé kéwú
tó bá ti di pé ó parí Quran wọ́n á ní ó máa ṣe wàlímọ̀tò Quran tó bá ṣe wòlímọ̀tò Quran wọ́n á ní ó yá wọ́n á máa ṣọ wọ́n á pẹgbẹ́ àáfà máa buwó fún wọn bí wọ́n fẹ́ ṣe freedom ga àwọn ibú yìí fọ́ ni bí wọ́n fẹ́ ṣe freedom wọ́n á pelére nígbà ọmọ yẹn ó fẹ́ ṣe nǹkan gidi kan so àwọn Kùránì tí wọ́n ń ka wọ́n máa ka Fatia wọ́n dẹ̀ máa ka Bákọ́rà wọ́n máa ka Bákọ́rà yẹn dé I think 7 or 10 so a máa ka Fatia yẹn àti Bákọ́rà bàbá máa ka Bákọ́rà yẹn dé 50 a fẹ́ ka Bákọ́rà yìí tán but ó gùn so tẹ́ bá wá kà tán wọ́n á bẹ̀rẹ̀ sí kọrin bárígà rẹ̀ òye bárígà rẹ̀ kíní kan ti ṣe wòlímọ̀ bárígà rẹ̀ wọ́n á máa náwó pípọ́ ti ṣoríire pípọ́ ti ṣe nǹkan kan téèyàn kan ò ṣe rí wọ́n á máa kọrin oríṣiríṣi wọ́n á máa dáwó bolẹ̀ àwọn àfáà máa náwó ẹ máa náwó àlùbáríkà ọmọ àlùbáríkà nìyẹn àti fẹ́ ka Fatia tán máa ń kà tán bá fẹ́ ṣe wòlímọ̀ àti Bákọ́rà tán máa ń kà tán bá fẹ́ ṣe wòlímọ̀ yẹn so àwa náà fẹ́ ṣe wòlímọ̀ bí a ti parí Quran a fẹ́ ṣe wòlímọ̀ lẹ́yìn. MSB baba. ẹ jọ 1 minute tàbí fẹ́ sọ̀rọ̀ ẹgbọ́n sókè wọ́n ẹgbọ́n sókè MSB baba. ẹ lè gbọ́n sókè Kamorudeen. ok ṣé ń gbọ́ mi sà. Bàbá olówó Èkó ẹ kalẹ́ sà. ẹgbọ́n sókè. wọ́n ń gbọ́ yín ariwo wà lọ́dọ̀ yín à ń gbọ́ yín ni ẹ lè sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ là ń sọ à ń gbọ́ yín dáadáa sà. ok ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ kí n sáré sọ ọ̀rọ̀ díẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ torí mo lè má lè tàn fún Bákọ́rà àti Fájàjà ní pé wọ́n fẹ́ kà so ẹ dákun ẹ má bínú sí mi torí mo ti wà pẹ̀lú yín látàárọ̀ tí mo ti ń lé sí gbogbo conversation tí à ń ṣe láàrin ara wa tọ́ mo kí gbogbo ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi tí ẹ wà lórí ìkànnì yìí so àpadà sí ibò nọ́mbà ẹnì kọ̀ọ̀kan wa o àdúrà wo sì gbà bí a ṣe fẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tèmi náà sì jẹ́ kan bẹ́ẹ̀ pé kọ́ ọmọ Yorùbá àtàtà ni mí sọ ọlá iná tí ò sí ní ọ̀dọ̀ mi báyìí wọn ti múná wa lọ ẹ̀ǹbá tan kámẹ́rà kẹrí ojú mi là ń bẹ lẹ́kẹ̀ẹ́ mi so kámẹ́rà kó báyà pé ọmọ Fúlàní ní sọ̀rọ̀ àbí ọmọ Gàmbàrí ní sọ̀rọ̀ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ Aláàfin lèmi so Yorùbá mi kìí ṣe Yorùbá tó pamọ́ so ẹ wá dákun nítorí tọlọ́run ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kìí ṣe ọ̀rọ̀ argument fanfa kìí ṣe sọ̀rọ̀ ọjà kìí ṣe ọ̀rọ̀ ebú tí wọ́n pé gbogbo wa tá wà lórí ìkànnì yìí ọ̀jọ̀gbọ́n ni gbogbo wa onílàákàyèsí ni wá ọmọlúwàbí ni gbogbo wa. sẹ́yìn kan tí mo fẹ́ kí a mọ̀ ilẹ̀ Yorùbá gbogbo èdè yòówù àbí gbogbo ẹ̀sìn yòówù tó bá wù kó kálukú wa ká máa ṣe Yorùbá kan náà sì jọ ni wá. kí ẹ̀sìn tó wù ká máa ṣe kó tó dé èdè wa síwájú gbogbo ẹ̀sìn yòówù kó jẹ́ mùsùlùmí ni wọ́n ni kó jẹ́ kírísítẹ́nì ni wọ́n ni kó jẹ́ àbáláyé náà wá ni wọ́n ni ọkọ́kọ́ jẹ́ Yorùbá náà kó tó jẹ́ kankan ló gba àwọn ẹ̀sìn yìí so gbogbo ẹni tó bá yẹ pé ọba jọ máa Yorùbá gbogbo ẹni tó bá jọ máa Yorùbá kò sírú ẹ̀sìn téèyàn wù kó máa sìn èdè téèyàn jẹ́ ẹni ó gbọ́dọ̀ mú láyé èèyàn ìyẹn gbọ́dọ̀ máa pàtàkì rẹ̀. Hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kan gẹ́gẹ́ bí ẹ̀sìn tí mi ń sí Ànábì ní ubul watani minal imani
ká nífẹ̀ẹ́ ìlú wa ká nífẹ̀ẹ́ èdè wa nínú gbàgbọ́ pé a nígbàgbọ́ sí Ọlọ́run ló wà nínú gbólóhùn ànábì ni ẹ̀sìn Islam tèmi sí wà. tánàbí ò bá sọ ẹ̀yin ọmọ bóyá tánàbí ò bá sọ kò mọ̀ bóyá kẹ́ nífẹ̀ẹ́ ìlú yín àbí. ẹ farabalẹ̀ tẹ́ bá gbọ́ Yorùbá tí mò ń sọ bọ̀ látàárọ̀ kí ni mo kọ́ lọ síwájú kí n tó sọ̀rọ̀ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ sọ yẹn òwúlẹ̀ mọ̀ bóyá kẹ́yìn nífẹ̀ẹ́ ìlú yín. ẹ na bí pé bóyá ẹ ò mọ writing láti ṣe kí ni mo kọ́ sọ síwájú náà nù ẹ gbọ́ mi. a ti gbọ́ yín bọ̀ ẹ sọ̀rọ̀ fast afa ẹ ká mọ bí tẹ̀ ń lọ ó yá ẹnìṣó lẹ̀. ibi tí mò ń lọ báyìí pé iṣẹ́ ẹ̀fẹ́ báyìí tí mò ń lọ rẹ̀ jẹ́. èwo náà ṣọ́ fẹ́ wá ṣe wá sí i àwọn ọgbà jẹ́ wá ká sí sáré i. fún wọn láàyè kan sọ̀rọ̀ ká lè máa bẹ́tò lọ afọ ẹ̀jẹ̀ ṣe kọ́mọ́kóbó ẹ ṣe. wáàsí kọ́ ni mo wáàsí fún yín ebi Yorùbá kan náà làjọ ń sọ gbogbo àti à ń sọ̀rọ̀ látàárọ̀ ẹ fún aláyè kí wọ́n sọ èmi náà ń sọ̀rọ̀ náà ní ìnáwó ìyẹn bẹ́ẹ̀ nìkan jà gẹ́gẹ́ bí tí mo sọ síwájú ọmọ Yorùbá ni mí ìwé sọmọ Fúlàní ìwé sọmọ Gàmbàrí so gẹ́gẹ́ mo sọ wá sọ pé ọmọ Yorùbá èdè wa àṣà wa ó síwájú gbogbo ẹ̀sìn yóò ta ní ká máa sìn a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀. ẹ wá dákun ìbí fẹ́ ẹ̀rọ kálukú wa ni àwọn bàbá ńlẹ̀ Yorùbá wọn níbi ìdí bá bàjẹ́ tán tó nídìí ní dà àwọn táwa jọmọ Yorùbá lápapọ̀ gbogbo èdè yóò tó báwo ká wà ẹ jẹ́ á ṣera wa lọ́kàn ká ṣera wa lóṣùṣù ọ̀wọ̀ báwo la ṣe fẹ́ mójútó ìlú wa tílẹ̀ Yorùbá fi ní lọ síwájú wọ́n ní gele yọ̀ọ̀dà ayọ́nà ìgele ìtọ̀wọ́n ọ̀dà ayọ́nà ìgbà wo ni ọbẹ̀ tá a gbé ká fẹ́ jiná ẹ jẹ́ ká tá a pera lọ́mọ Yorùbá tá a mọ̀ pé Yorùbá tàtà ni wa ẹ jẹ́ á fira ṣọ̀kan báwo ni ilẹ̀ Yorùbá ó ṣe ní lọ síwájú gbogbo tí ń jà wá báwo ni ó ṣe ní jà wá àmọ́ tá a bá ní pé eléyìí ọ̀dà tọ̀wọ́n ọ̀dà báyìí ni a ní tètè débi tá à ń lọ nǹkan tó mi fẹ́ sọnù kì í sọ̀rọ̀ pé bóyá ẹ̀sìn kan ní kíní kan ní kàmẹ́dù Yorùbá kan náà jọ gbogbo wa. àáfà ẹ ṣe gan ogun ibi tèmi ń lọ nìyẹn. gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn kò bá dáa gan kò bá lè wá sí ìmúṣẹ àmọ́ kò lè wá sí ìmúṣẹ níwọ̀nba àgbà tí ìsìláàmù bá ṣì wà láàárín àwa ọmọ Yorùbá torí nǹkan tí ìsìláàmù sọ ni wípé má ṣe bá ẹni tí ò bá ti gba ìsìláàmù má ṣe bá a ṣe máa bá a jà gbógun tì í fi mú wọn dánrin jẹ́ kán rí ilé koko lára ẹ nǹkan tí ìsìláàmù sọ nìyẹn so pẹ̀lú ìsìláàmù táwọn èèyàn bá sì ń ṣe ìsìláàmù nílẹ̀ Yorùbá a ò lè ṣọ̀kan láéláé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ẹ má jẹ́ kí n tàn yín àwọn àáfàá tó jẹ́ mùsùlùmí láàrin mùsùlùmí gan ẹ rí pé wọn ò ṣọ̀kan eléyìí gbọ́dọ̀ máa bá eléyìí jà tó wọn gbọ́dọ̀ torí wípé ìpìlẹ̀ ìsìláàmù ogun ni Muhammadu fi dá a sílẹ̀ ogun bẹ̀ ló fi jà ó fi ń kógun jàlú ó ń jalè kó caravan àwọn eléyìí dá wọn lọ́nà gba kẹ́tẹ́kẹ́tẹ́ wọn pa wọ́n nǹkan tó ń ṣe nìyẹn so pẹ̀lú ìnáwó tí Islam bá ṣì wà ẹ má jẹ́ kí n tàn yìí a ò lè ṣọ̀kan so la fi ń ka nǹkan tá a dẹ̀ ń sọ ẹ ṣe sùúrù sà nǹkan tá à ń sọ à ń kà à ń gbé wá a fi ń wọn àwọn èèyàn pé ẹ wo nǹkan tó wà nù kíní yìí o tẹ́ ẹ bá rí tí mùsùlùmí bá ṣe báyìí sí kò ń ṣẹjọ́ wọn nǹkan tó wà nù ìwé wọn lọ tẹ̀lé o ìwé wọn ló ní kán má bá yín ṣe ìwé wọn ló ní kán kórìíra yín o ó ti yé yín la fi ń tètè sọ fáwọn ọmọ Yorùbá ẹ kúrò ń bẹ̀ àwọn Fúlàní fẹ́ wá pa wá ni o wọ́n fẹ́ gbalẹ̀ wá ni o wọ́n ń tàn wá ni o la ṣe ń tètè sọ fún wọn torí bí Islam ṣe rí òun làwa ṣe ń sọ yẹn. so àáfà bó ṣe jẹ́ nìyẹn o so pẹ̀lú Islam kò lè wo nǹkan tẹ́ ń sọ yẹn kò lè possible o so a ní láti kọ́kọ́ ọmọ Yorùbá gbọ́dọ̀ àwọn Fúlàní ò lè fi Islam lẹ̀ but ọmọ Yorùbá torí ẹ̀ bá ti pé tá a bá ti fi hàn á ti mọ̀ pé òótọ́ ni ọ̀nà parun ni kínní á tètè padà wálé a ò ní kẹ́ ẹ ṣe nǹkan kan ṣe get ẹ má ṣe nǹkan kan kò sí náà ẹ kọ́mẹ́ǹtì kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ tẹ́ sọ ẹ kọ́mẹ́ǹtì ẹ ṣé mo dúpẹ́ ọlọ́wọ́
ọlọ́run bá dúpẹ́ fún sẹ́ẹ̀rí lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni gẹ́gẹ́ mo sọ sẹ́ẹ̀rí èdè Lárúbáwá àti alukurani ẹni tó bá fẹ́ rí kùránì tú àwọn àmàkà ń bẹ tó tóbi 16 tó gbọdọ̀ ọkọ̀ mọ̀ náà ẹ mọ̀ pé Lárúbáwá kìí ṣèdè wa Lárúbáwá kìí ṣèdè wa wọ́n ń tú fún wa ni ẹni tó bá fẹ́ ṣe tafsiri Quran ó ní àwọn ìmọ̀ tí ó mọ̀ gẹ́gẹ́ pé mo kà gbọ́ English mo gbọ́ French mo fẹ́ translate èdè Lárúbáwá. àwọn fáṣẹ ti lọ sí sáà gbogbo ilé ẹja ẹni yìí bọ́lẹ̀. ẹ jí kí n sọ̀rọ̀. no ẹ jẹ́ àkọ́bí ẹ jẹ́ kọ́ tiẹ̀ ṣe tán náà ká lè rìn tó bá ti ṣe tán ká máa ta Kùránì tó bá ti ṣe. wọ́n kàn ń sọ̀rọ̀ bíi I don't know. tọ ẹja mi lẹ́kùn sí wàhálà ẹja mi lẹ́kùn sí wàhálà ẹja mi lẹ́kùn sí wàhálà 16 extra ẹni. nígbà tẹ́lẹ̀ kí n máa sọ̀rọ̀. no ẹ má ti jà ṣéèkì kalẹ̀ èmi ní question alákọ̀ọ́kọ́ ẹni sùúrù ṣé Kamal ẹni sùúrù ṣé Kamal ẹni sùúrù ṣé Kamal láì ṣe wípé ẹ̀ka àdìsí ànábì yẹn ẹ̀yin ò mọ̀ wípé ó dáa kéèyàn gẹ́gẹ́ fún alára rẹ̀ láì ṣe pé ànábì sọ ó dáa kéèyàn fẹ́ràn èdè rẹ̀. tẹ́bá tẹ́tí nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ní kẹ́sìkẹ́sì ò tó dé èdè tí ń bẹ àṣà tí ń bẹ àyà tí ń bẹ ó sì du túláàsì ká nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́bá gbọ́ bí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi kéésì ẹ̀sìn ló síwájú ìjọ́mọ ènìyàn dáhùn ìjọmọ ènìyàn síwájú ẹ̀sìn. sẹ́rí àfa ibi tẹ́mi fẹ́ kìí gbà sáà nábì tó dé. àfa ibi tẹ́mi fẹ́ kẹ́ sọ̀rọ̀ sí. náà mo gbọ́ yín. ms sọ fún yín olóòtú sọ fún yín nísì pé anywhere tí Islam bá wà ó máa ń dàbẹ̀ rú mi. ẹ̀ẹ́kẹ́ àṣìṣe yìí kì í sọ ẹ̀ka ìbéèrè pé kí ni ẹ̀rí tán ní fún. mo ṣe fi kẹ́ mọ́ wá sọ pé ìsìlámù kí ni ìwúlò ìsìlámù kí ni ìmọ̀ tó wà ní Kùránì. ẹ̀dọ́ kọ̀sẹ́ ẹ̀rí tẹ́ fẹ́ mú wá inú Kùránì náà ó ti mú wá àtàdí ìlú wá fẹ́ sàlàyé fún ìtẹ́lẹ́ pẹ́ fẹ́ gbọ́n kankan o. tí bá láyé láàjọ ṣe fúnra wa ẹ sì lẹ́ẹ̀fẹ́ gbọ́. ẹ ṣàlàyé wọ́n sì káyà nú àdìsí fún wa. ó náà ni wọ́n sọ fún wa yí pé ẹni tó bá fẹ́ tú Kùránì ẹni tó bá fẹ́ tú Kùránì náà mọ̀ sọ ẹni tó bá fẹ́ tú Kùránì tó fẹ́ gbọ́ Kùránì yìí ó láwọn ìmọ̀ tó gbọ́dọ̀ mà. ẹ má bínú ṣéèkì síbẹ̀ yìí mọ gbogbo àwọn ọmọ yẹn ẹni sùúrù ṣéèkì síbẹ̀ yìí mọ gbogbo àwọn ọmọ yẹn àbí. naam. ẹ̀yin mà ẹ bá wa tú Kùránì tó wà wájú yín yẹn náà. ẹ má àfàṣàdá yẹ ká ṣe báyìí ms ẹgbẹ́ Quran 489 yẹn sí kí ṣéèkì wa tù fún wa ẹ ṣe ṣéèkì. wọn kún wa kò fàjà tó bá sọ pé àmọ́ nǹkan a máa gbé síta wọn á dẹ̀ tu gbogbo a máa gbọ́ wọn. èèyàn fọpọlọ Muhammadu bá wa fi tú. àwọn bàbá wa ò kí ń jẹ ẹran kiri àwọn bàbá wa máa ń ṣe ọgbà fẹ́ràn àbí kọ́ máa ṣe ẹran inú àdúgbò ní tẹ́ran bá ń sìkì wọn àwọn pẹ̀rọ yìí sìkì wọn á tọ́jú ẹ̀ lẹ́ni sí gbogbo ẹ̀ lẹ́ti bàjẹ́ àwọn Fúlàní wa ń kẹrin wá tà fún wa níléyà ẹni tó ti ń yàgbẹ́ tó ti ní kòkòrò ń dì ẹ̀yin máa rà torí kọ́lẹ́sì ẹ wà lẹ́yìn síkì láwọn lẹ́sẹ̀ ní síkì ọmọ tọrọ. ṣé wọ́n ti gbé Kùránì yẹn sí o ẹ lè bá wa kà á ṣẹ́gbọ́n pẹ̀lú ìmọ̀ 16 ẹ ṣe. sheikh ṣe wà ń bẹ̀ sheikh Kamarudin. wọ́n gbọ́ yín ó yá ẹ bá wa tú. mo fẹ́ wo Kùránì lọ́dọ̀ mi bíbá yẹn ni mi ò rí ní orí screen dáadáa bíbá yẹn. ok ẹ ṣí ms ibi táwọn àwọn sheik ti nímọ̀ 16 so ìmọ̀ kan lẹ́mẹ̀sì gbé wá lẹ́mẹ̀sì fi tú Quran àbẹ̀ ìmọ̀ 16. What's it? Naam. Naam, thank. So dia. Iṣẹ́ jẹnẹrétọ̀ yìí ló ń dún yẹn, à ń gbọ́ yóò yẹ ká. Jẹnẹrétọ̀ táwọn ní bọ̀ mí tán ni. Naam. A'udhu billahi minash shaitan.
aw takfuruna kama kafaru fatakununa sawa'an. Síbẹ̀ náà ni mò ń kà. Fala tattakhidhu minhum awliya'a hatta yuhajiru fi sabilillahi. Fa in tawallaw fa'uzuhum waqtuluhum haythu wajadtumuhum wa la tattakhidhu minhum waliyyan wala nasira. Àmín. Àyà yẹn náà kò ní ìdí kẹ́ ẹ sáàmì ìsàdúrà. Àdúrà kọ́ ni bó ṣe. Àyà kọ́ ẹ̀ bọ́ ká. Kò sédè tí ò lọ́la. Kùrán tó lè fi gbàdúrà fún yàn ni. Tó bá ti ń kọ́ náà sí àmì. Ẹ ṣe sùúrù. Tẹ́ bá fẹ́ kí ẹ ké Fátíà tán. Ẹ ṣe sùúrù. Tá a bá ké Fátíà tán. Mọ̀ ń gbọ́ yín sá. Tí wọn ò lè fi àyà yẹn pẹ̀lú Fátíà. Wọ́n lè fi pẹ̀lú rẹ̀. Ilé wa ń sọ. Ó yá itú. Bàbá wa tú. Naam. So àyà yìí tẹ́ bá fẹ́ gbọ́ àyà yìí yé ẹ gbé láti verse 88. Fama lakum minal munafikina. Ọ̀rọ̀ kan ní ms ṣe ẹ bá ń gbé láti 88. àfa àwọn máa bá yín gbé láti 88 ni Allah ti ń sọ pé ẹ̀yin muslim kí ló dé tẹ́ pín sí méjì. Munafikina. Ok, ẹ kọ́ bá yín gbé sí kí ló dé tẹ́ pín sí méjì. Allah lẹni tóun bá fi mọ̀nà òun fi mọ̀nà. Allah lẹni tóun bá ṣì lọ́nà òun kò sẹ́ni tó lè fi mọ̀nà ṣebí 88 ẹ̀fẹ́ lónìí yẹn. Naam. Ṣebí 88 ẹ̀fẹ́ láti gbé sí. 88 fama lakum ni. Òun náà ti bá yín gbé sí ní àfa. Fama lakum fil munafikina fi'atayn wallahu arkasahum bima kasabu aturiduna an tahadu wa ma adallallahu wa man yudillahu falan tajida lahu sabila. Ọlọ́run ọba àlékè ọlá. Ó ní ṣé ẹ má bínú ṣe Allah ló sọ bẹ́ẹ̀. Allah ní kí n máa lò àmọ́ níbí báyìí tá bá fún yín ní àyà kan a kì í bẹ́ ẹ máa gbọ́ a kì í ṣì mí àmọ́ torí pé ẹ ní ìmọ̀ 16 láti bá yín ṣe tẹ́ bá ti fẹ́ kà Allah ẹ ṣe ẹ máa tú lọ ẹ ṣe. Ok, Allah ní kí n máa lò. Bẹ́ẹ̀ ni Allah ló ń sọ̀rọ̀. Ok. Fama lakum fil munafikina. Allah jí kó yé wa pé kò sí fún yín kò sí nǹkan kan fún yín tẹ́ ẹ máa retí fil munafikina lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ munafiki. Ẹ máa gbọ́ mi o. Fi àtẹ́yìnì tí ó máa jẹ́ àǹfààní fún yín lọ́nà kíní àti ọ̀nà kejì. Ṣé kìí tún fi lárúbáwá tú lárúbáwá ni? Nǹkan lọ́tì ẹ̀ ń tú òtí ẹ̀ tí yé wa ṣé eléyìí náà lè ń kà. Tẹ́ ń bá sọ Yorùbá ẹni pé kí n má sọ Yorùbá kíní. No, Allah nìkan Allah ni adékẹ́lù ní lárúbáwá ẹ̀ máa tú. Allah. No. Munafiki náà kí ni Yorùbá ń pè munafiki náà ni Yorùbá ń lò lágbára náà ni Yorùbá ń lò ní munafiki. Munafiki ò ṣèdè Yorùbá ẹ lè ló ní má dàrú àbí jàgídíjàgan. iná ni kì í ṣèdè Yorùbá. kò ń ṣe èdè wa munafiki ẹ lè tú sí oníjọgbọn àbí oníwàhálà àbí jàǹdùkú ẹ tú lọ aláìníkan làwọn ń sọ. Munafiki kì í ṣe oníjàgbà kì í ṣe oníjàǹdùkú. Kí ni túmọ̀ munafiki ó yá kí ni túmọ̀ ní Yorùbá. Tí a bá ní munafiki ẹ tí ń sèyí sọ̀rọ̀ ẹni tó ń ṣe bí tó ń ṣọ̀hún ó lè pé ń jàǹdùkú òun náà ni munafiki. ẹ lè pé ń ṣe kúṣẹyẹ. So tẹ bá ní pé jàǹdùkú ó tún ní tó tún túmọ̀ sí ní Yorùbá. Ó yẹ ẹ tú lọ mo ti gbọ́ ṣe kúṣẹyẹ ẹ tú lọ ó yá. Fama lakum fil munafikina kò sí nǹkan kan fún yín kò sóore kankan fún yín lọ́dọ̀ ẹ tí ń ṣèyí sọ̀hún tí ń ṣe kúṣẹyẹ. Fífi àtẹ́yìnì níbi ọ̀nà méjèèjì wallahu arkasahum bima kasabu
Allah tó ṣe pé òun ni ẹni tó dá wa àríkàsà wọn bèè máa kásàbù pé gbogbo tí wọ́n gbé tí wọ́n ń ṣe ni tí a rò yìí ibi tẹ́ ẹ ní ká lọ náà la lọ yìí ilẹ̀ mú lọ yìí á gbọ́. iná ibẹ̀ náà mọ̀ ń ká ibẹ̀ náà ọ̀dọ́ ni mọ̀ ń ká lọ wàlá àríkàsà wọn bèè máa kásàbù. Ok. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín sọ. Wallah àríkàsà wọn bima kasabu. Ọlọ́run Allah ọba àlekè ọlá sorry dọ́gba ṣe díkẹ́ máa ń lo kiri Allah jẹ́ kó yí wa wípé gbogbo tí wọ́n pè ní tí wọ́n ń ṣe ni Ọlọ́run ọba Allah ju gbogbo eléyìí lọ títà láà ó ju gbogbo ẹ̀ lọ. Àtúndìdúnà àǹtàdú má àdọ́lọ́lọ́wọ́ ṣe lérò yìí pé ẹni tó ti jùnù ẹ lè fi mànà ni ṣe lérò pé ẹni tó ti jùnù sí ẹ̀yin lè fi mànà ni wà máa ń yùdílì lọ ẹni tí Allah bá ti nù tí ó sì lójú ọ̀nà tí ó mànà fala tajida lahu sabila ọ̀sẹ́ nìkan tó lè fi mànà àfi Allah nìkan. Ọwọ́n wáàdù takfuruna kama kafaru. Wọ́n á rò pé gbogbo bá ṣe ń ṣe àìmóore ni kama kafaru gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣe àìmóore sẹ́yìn bí wọ́n ṣe ṣe ni. Kèfèrí disbelief náà tí ò ní gbàgbọ́ ni. Kèfèrí àwọn tí ó gbàgbọ́ nínú Allah. Iná ni jẹ́ aláìmoore. Ẹni tí ó gbàgbọ́ nú Allah. Ẹni tí máa lò lágbá tí bá lo kèfèrí ní sí. A ní ẹni tí ó gbàgbọ́ nú Allah. Báwo ni àrùnlẹ̀ tí ó móore. Ó dá yín fún. Ẹni tí ó gbàgbọ́ nú Allah lẹ́ni tí ó tú. Ẹ má tú lọ báwọn. Ẹ farabalẹ̀ ẹ máa gbọ́n tí mò ń tú. Wáàdù la takfuruna kama kafaru. Àwọn tí wọ́n ṣe kèfèrí. Ṣé kí ẹ jẹ́ ká lọ báyìí? Wàdú law takfuruna kama kafaru. Wọ́n lérò wípé ìwọ náà máa disbelief, ó máa ṣaláì nígbàgbọ́ báwọn sì jáláì nígbàgbọ́. Sórí gbogbo alamọ̀tá ń pè ní ṣókírù. Ó ti yé ní sísẹ́ pé ó yàtọ̀ sí tó wà mí báyìí. Àtìmọ́tí ń jẹ́ kúfúrù. Ṣé ṣúkúrù yàtọ̀ sí kúfúrù? Kúfúrù lẹni tó jẹ́ sí. Kúfúrù yàtọ̀ sí ṣúkúrù. Kúfúrù lẹni tí ò nígbàgbọ́. Ẹni tí ò nígbàgbọ́ sí Allah. Ẹni tí ò nígbàgbọ́ sí Allah. So náà ń pè ní kúfúrù. So ó yàtọ̀ tó kì í ṣe pé aláìmoore tó ti yé nìsín. So kọ́ máa dàrú so ẹ jẹ́ kọ́ máa lọ báyìí sá. Iná tí mo sọ fún yín náà ni pé tí a bá fẹ́ tú Kùránì. Tí a bá fẹ́ tú Kùránì kìí ṣe pé lárúbáwá tí wọ́n kọ́ ọmọ gbọ́ lárúbáwá ò tú Kùránì nítorí tí mo ṣàlàyé fún yín nù. Iná lẹ ti ń tú lọ yẹn máa tú lọ. Ẹ̀yin lẹ tó sọ pé bákan pé mo tú bákan náà ilé ọ̀tún pé ẹni sùúrù ẹ̀jí kémi tú mo ṣe fẹ́ tú ẹ̀yin lẹ́bi kí n tú bó ṣe ń tú lọ ẹ tún ní pé bákan ni. Mo gbọ́ lárúbáwá ò tú kò tú tafsiri Kùránì mo sọ pé ọlọ́wọ̀n ẹ̀mà téèyàn ọmọ kò tó di pé yẹn ọmọ tú Kùránì. Lábá ẹ̀yin lè máa kàn lábá pé kí tó túmọ̀ sí lárúbáwá nìyí. Àfà ẹ máa tú lọ wọ́n ti fi yín lẹ̀ jọ. Wáàdù law takfuruna kama kafaru. Tí wọ́n bá ń ròyìn pé àwọn náà wọ́n ya láìmoore gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ya láìmoore síwájú. Fatakunnana sawaha. Allah jẹ́ kó yé pé ipò kan náà làwọn méjèèjì jọ wà. Àtàwọn tí a ń ròyìn pé bóyá bákan náà làwọn jọ yìí. Allah sọ pé fala tataizu minhu awliyaha. Àtàwọn àkọ́kọ́ ni àtàwọn kejì ní náà ẹ má ṣe mú kankan ní ọ̀rẹ́ ayò nínú wọn. Ẹ má ṣe mú kankan ní ọ̀rẹ́ ayò nínú wọn. Hatta yuhajiru fi sabilillah. Títí tí wọ́n fi sẹ́rí síbi ti Allah.
títí tí wọ́n fi sẹ́rí síbi ti Allah tí ọjọ́ dá gbogbo wa ni fa in tawallaw tí wọ́n bá wá ṣagídí tí wọ́n sẹ́rí pé àwọn yarí o àwọn ò ní padà síbi ti Allah ni o fa'uzuhu waqtuluhu Allah wá ní pé fa'uzuhu ẹgbà wọn mú waqtuluhu ẹ wá bá wọn jà ìjà tẹ́ bá wọn jà kìí ṣe pé ìjà pé ẹ lọ lè gbé ọkọ̀ ẹ lọ lè gbé àdá ẹ lọ gbé bàn kẹ́ ẹ máa pa wọn. wọ́n kọ ohun tẹ́ ń tún yẹn síbẹ̀. tí aláǹsán bí báyìí kọ́ nù. tí wọ́n kọ síbẹ̀ pé kò ń ṣe dáadáa kò ń ṣe ìjàbọ̀n abẹ́yìn lẹ fi ti ń kun. ẹ farabalẹ̀ ibi tèmi kùn mo sọ fún yín pé tí ẹ bá fẹ́ tú Kùránì kì í ṣe pé mo gbọ́ lárúbá náà fi tú Kùránì ọlọ́wọ́n àwọn àfa ẹ má bínú kò sẹ́ni tó sọ̀rọ̀ ẹ tú ẹ ṣàlàyé fún wa kí ni ibẹ̀ yẹn ń sọ ẹ mọ̀ pé ìmọ̀ 16 yín là ń dúró dè kí ni ibẹ̀ yẹn ẹ sọ fún wa ẹ sọ fún wa. ìtọ́ sọ náà ni fàlátẹ́ ẹ sọ bọ́ bá ṣe sọ ẹ ṣe. iná ni mo sọ fa ń tẹ̀wọ̀ lọ́wọ́ tí a bá ní pé àwọn ọ̀bá ní sẹ́rí síbi tí àlá o fa uzuhu ẹgbà wọn mú waqtuluhu kẹ bá wọn jà mo àtọ́ mi pé ìjà tí wọ́n rí fáà sí bíbá yìí kìí ṣe pé kẹ lọ lè pa wọ́n ní ìtumọ̀ ìtẹ́tù sí bíbá yìí ìtẹ́mi sọ fún yín níbi ìtumọ̀ Al-Qur'ani nù. àfa ẹni sọ ẹ má bínú àfa ẹ má gbọ́ ẹ mọ̀ pé tẹ́ẹ̀bà ti délé àdìdákẹ́ fún yín no àfa ẹni sùúrù àfa tẹ́ẹ̀bà ti délé àdìdákẹ́ fún yín pẹ̀lú ìmọ̀ 16 tẹ́fẹ́ fi tu yẹn sìn ṣé níbẹ̀ yẹn wọ́n kọ́ pé ìjà yẹn o kò ń ṣe ìjà kẹpa wọn o ṣé wọ́n tún kọ́ sí i là ń béèrè àwọn náà fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín ni. tẹ́ ẹ bá lọ lé gbólú ulumu tafsil Qur'an ẹ lọ lè bá ń bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ tú Al-Qur'an ẹ gbọ́dọ̀ ní mà bàlágà ẹni sùúrù ẹ ẹ gbọ́dọ̀ ní mà mantiki ẹ gbọ́dọ̀ ní mà sọ́ọ̀lù ẹ gbọ́dọ̀ ní mà náwó. gbogbo yín ok ẹ kà á délẹ̀ kẹtù délẹ̀ káwa náà lè kà tiwa àtàtó lọ gbé tafsir wa ẹ ṣe. ok tafsir pọ̀ ṣe ẹ máa yẹ tafsir ti ń bẹ ni. ẹ kà á délẹ̀ ẹ tí ka Kùránì délẹ̀ tí. ọya ẹ zù wàjáde tùmùú ní gbogbo ibi tẹ́ ẹ bá ti pàdé wọn wàlá tẹ̀tẹ̀ ìzú mínú ẹ gbọ́dọ̀ wàá mú kankan nu wọn o wàlíyàn ní ọ̀rẹ́ ayò wàlá nàṣírà bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ ní ẹ gbọ́dọ̀ mú wọn ní olùrànlọ́wọ́ ìparí àyà yẹn ibi táyà yẹn dúró sí náà nìyẹn. so ilẹ̀ mi wà ń ṣàlàyé fún yín tẹ̀bí mà tí mo mà ni mo fi ń tu mi ò lọ lè gbé translator Quran náà. ìjà yẹn ṣé pépà lọ ní kò fi jà àbáṣọ wọn ní kò fàṣọ kan báyìí ẹtú àti pa máìkì fún yín. bóyá ti agbádá. gbogbo ilé ẹ̀ka dákẹ́ fún wọn ó yẹ ẹtú ẹ ṣàlàyé ìjà yẹn báwo ni ìjà yẹn jẹ́ ká pa máìkì fún yín ẹ ṣàlàyé fún wa. ẹ jẹ́ kí n ṣàlàyé fi ọlọ́run jọ dá fún yín bá mi olówó èkó ọlọ́run jẹ́ àárín yín pẹ́. àfàdúrà. sẹ́ẹ̀rì etí ọlọ́run sọ fún wa ní ìbàyè ìtọ́lọ́run bá sọ fún wa ní ìbàyè ẹ má bínú ètò tí mọ́ mi lára rí Allah tí Allah ń sọ ń bí báyìí tí Allah ń sọ bí báyìí ni pé àwọn tí wọ́n kọ̀ tí aláwọ̀ ò ní ṣe ti Allah tẹ wá bá wọn sọ̀rọ̀ tẹ́ sí wá sí fún wọn títí tí aláwọ̀ ní gbọ́ wọn Allah wá ní pé ẹ gbá wọn mú ẹ bá wọn mú ẹ kó chain sí wọn lọ ẹ bá wọn jà mo á ní pé ìjà tí Allah ní pé kẹ ẹ bá wọn jà ń bẹ̀ wọn kéde kó ní pé kẹ ẹ pa wọn kéde kó ní pé kẹ ẹ pa wọn kéde kó ní kẹ ẹ sá wọn ní àdá mo á ní pé lápòjúwe nísìn bàbá àtọmọ tí ń jà ọmọ ṣe bàbá rẹ̀ ṣé irú ẹ̀ṣẹ̀ wo lọmọ fẹ́ ṣe bàbá rẹ̀ tí a bá wà ní pé the next thing tó kù ní pé kí ẹ kọ́ ọmọ mi. tí ojú wọn kọ síbẹ̀ nìyẹn. wọ́n ní tá bá fọwọ́ ọ̀tún bọ́ máa wí a sì fi tí o sí a fi fa mára. bẹ́ẹ̀ ń ta aláàṣẹ rí. in tó túmọ̀ sílẹ̀ mi ń sọ fún yín ni mo sọ pé ìbọn àgbọ̀dọ̀ ẹ jẹ́ kó tutọ́ àkànbí à ń gbádùn bó ṣe ń tu ẹjọ́ ẹ jẹ́ kó tutọ́ à ń gbádùn ẹja mi lẹ́tà bá fẹ́ kí ẹ tutọ́ ẹtu aláìkì mọ́ 16 yẹn ẹtu ẹ má bínú ẹtu lọ.
ẹ jẹ́ mi dára fẹ́ gbọ́ mi máa kì í sọ̀rọ̀ bó sọ fún láti bẹ̀rẹ̀ pé à ń kì í ṣe gbádùn ìjà bẹ ṣe ń tu pẹ̀lú mọ̀ kì í ṣe pé 16 ìyẹn ẹ la bá sì tu báyìí àwọn tí máa wọ́n bá sọ yín jiyàn àwọn ẹ tí a tó tu ń takò sẹ́ pé tí òjì kì í sọ̀rọ̀ ní ẹ má bínú ẹ má ẹ̀yìn náà ni bínú mo ń tú lọ ẹ má bínú ẹ má so bínú ilé wa wá pé ẹ má bínú lápòjúwe kò sí wàhálà àjọ wà ń bẹ̀ náà ní sẹ́fọ́mọ Yorùbá kan náà jọ ní gbogbo wa Kùránì ńlá sí jọ ń tú fúnra wa kò sí jà àjọ ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni àjọ ń fòye yéra wa ni a lè bára wa jà so ìmọ̀ àmú alápòjúwe pé ọmọ tó ṣe bàbá rẹ̀ àwọn méjì nínú ọmọ tá a bí wọn á bára wọn jà ṣé àwa ni pé torí pé kan jàre ìkan jẹ̀bi tó wá jẹ̀bi ni ìtọ́kàn ni pé ẹ lọ lè pa Ọlọ́run á sọ fún wa yí pé Allah wá sọ fún wa yí pé àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ò ṣe ti Allah ni ẹ gbá wọn lọ́wọ́ mú ẹ bá wọn jà ìbá ìjà tẹ́ bá wọn jà òun náà ni pé ẹ má mú wọn ní ọ̀rẹ́ bọ́ọ̀sì kọ́ bá mi olówó èkó mo rí tẹ́ jà bọ́ọ̀sì kọ́ o. ẹ má bínú ẹ má bínú ṣe o ṣé ìmọ̀tẹ́ ẹni sùúrù sí àlàyé nípa ọmọ méjì tẹ̀sán sínú bàlágà náà lẹ́tí mú àbí àbínú mọ́ntìkì àbínú àrùdù torí bẹ́ẹ̀ sì ṣàlàyé nìsín pé àwọn ọmọ méjì yẹn níbo lẹ ti mú mọ̀ yẹn wá sí ìmọ̀nú àlùkùránì yẹn náà lẹ mú wá ní àbẹ̀wò. ìmọ̀ àgbélẹ̀rọ ni. àwa kan wà ń bí aráfàyín ya pẹrẹpẹrẹ àti ìráyè tọ̀dọ̀ tí ẹ pé ẹ gbọ́dọ̀ já wọn bọ́. ẹ jọ ẹ bá wa power tap ẹ jọ àwọn yẹn ká ti wọ 500k. ẹ tó bá fẹ́ tú àlùkùránì tí ó yé tí ó gbọ́yé àfikún ní gbogbo àwọn ẹ̀ máa nì so ẹ dákun. ẹ má tún lọ fún à ń gbádùn yẹn ṣe. so gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ń béèrè pé ṣé inú àlùkùránì náà mo ti rí tẹ́ bá lọ́ọ̀lé ẹ tó bá ka bàlágà dáadáa gbogbo ìmọ̀ tí mo ń ṣàlàyé yóò bá níbẹ̀. tafsir al-Qur'an bil Qur'an ń bẹ tafsir Qur'an bil hadisi ń bẹ bil ulum ń bẹ so bó ṣe lọ́nà tẹ́ bá ní gbogbo àwọn àmọ́ yìí àwọn kan bẹ̀rẹ̀ tó yẹ pé lédè Lárúbáwá in tó túmọ̀ sí direct ni bọ́ tẹ́ bá fẹ́ tu ní pé tafsiri ní bó ṣe wá àfi kẹ́ ẹ lo àwọn ìmọ̀ ẹni kẹ́ ẹ apply ẹ̀ sí ilẹ̀ fi ní pass message tó yẹ kẹ́ ẹ pass sáwọn ènìyàn. àbúkà parọ́ díẹ̀ sí. àṣà lè sọ̀rọ̀ ń sìn àṣà fún yín láyè dáadáa ṣé a lè sọ̀rọ̀ ń sìn. ẹ ṣí wálẹ̀ ẹ jẹ́ sọ̀rọ̀. so ẹ̀wọ̀n ẹ lè ẹ bá fi Lárúbáwá tu fún wọn ẹ lè tu tèmi àtẹmísì náà tó kà fún àṣẹ láti champion tó bá fẹ́ tu ẹ lè kọ́kọ́ tu kẹ́yìn náà kà tí. bàbá wa àwa ò mọ mọ́ntìkì a ò mọ bàlágà o a ò sì mẹ́ni bàlágà mẹ́ni tí ó bàlágà o the only thing ni pé ẹ̀sìn yẹ kó ṣẹ̀ṣẹ̀ wà nídìí ká ṣẹ̀ṣẹ̀ máa lọ kọ́ nǹkan kan ká tó gbọ́ ohun tí Elédùmarè tọ̀dọ̀ ti wá ń sọ. Ibi tí problem wà kì í ṣe gbogbo eléyìí tá à ń sọ̀rọ̀ pa ẹ̀. Mo ní bàbá mi fẹ́ bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n kí n tó lè gbọ́ èdè bàbá mi yẹn màá kọ́kọ́ lọ sílẹ̀ Saudi tàbí ilẹ̀ China láti kọ́kọ́ lọ ràwé kan tàbí láti kọ́kọ́ lọ kọ́ àwọn nǹkan kan kí n tó lè láǹfààní àti gbọ́ ohun tí bàbá mi ń sọ. Ó túmọ̀ sí pọ́nmọ àlè ní mí. Bàlágà ni mo sọ yẹn o. Ara àkéde ara òde làákàyè. Ẹ lè sọ á torí anybody ò jà yíyan ńgbà tẹ́ ń ṣe ti yín. ẹ má bínú ẹ má sólẹ̀ kò síbi ìlú ẹ má sólẹ̀. You should know the rule of conversation etí ò gbèjì. Ó yẹ kẹ́rù máa bà yín gan everybody ṣe dákẹ́ yẹn ni because anybody tó bá dákẹ́ to be a good listener ẹ ti fi ọ̀rọ̀ bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ń bí ìtúkéwu yín ju ìtúnádé. ẹ jọ ń bolo ariwo yẹn ti wá ẹ. bẹ́ẹ̀ ṣe ń tu gan ò jiná dénú ẹ má máa rò pé àwọn tí wọ́n kọ́ àléfì bàtà Sankare mu ló wà bí amẹ́rù wàdà láṣẹ̀ra ẹ̀bà kófin àwọn tó gbọ́ Lárúbáwá jù yín lọ́wọ́ àmì tí wọn ò tiẹ̀ sọ̀rọ̀ rárá. You should be afraid. Now ààrẹ ìjà lẹ́yìn wà ṣé ti gbàgbé báwọn Boko Haram ṣe ń ṣe ni
àwọn yẹn ni wọ́n ń tẹ̀lé òfin àti ìlànà alukur'an. The reason tán ṣe gbé ibẹ̀ yẹn kalẹ̀ ni wípé wọ́n fẹ́ sọ di Islamic country. Anybody tó bá ti wá láwọn ò gbà, they will kill that person. Wọ́n sá lọ. champion ẹ má lo K-word ọ̀nà live ẹjọ́. Okay. Ẹ ọ̀nà live sorry. Wọ́n gbọ́dọ̀ sá lọ. Torí wọ́n ti bọ́yé sá lọ, a máa ṣàlàyé tiwa. Wọ́n gbọ́, wọ́n á máa gbọ́ tàbí kó jẹ́ pé nẹ́tíwọ̀kì wọn ló dọ̀ if. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé àwọn èèyàn wa ò mọ reason tí àwa ọmọ káàárọ̀ òjíire ṣe dìde lénìí pé a ò fẹ́ Islam yẹn mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú ẹ̀ náà fi hàn wá, ṣùgbọ́n sìn àṣọ tún ní another opposite side. Tó bá yẹ pé kéèyàn kàn ṣe mùsùlùmí kó lọ lé kéwù on the normal side, ìyẹn ṣì dá àṣẹ láti fi gbalẹ̀ títí wá ní. Irú ń sìn ibi tí wọ́n ti ń ṣe Boko Haram yẹn, ẹ̀sìn mi ò lè jọba ń bẹ̀ yẹn mọ́ àbí Islam, wọ́n ti gbà yẹn gbé. Ṣé a ó máa wá wòran kán tó ti Ìlọrin wọ bíbá yìí náà kán dẹ̀ gba gbogbo ilẹ̀ wa? That is number one. Àkọ́kọ́ nìyẹn. Áyà eléyìí tí wọ́n ń sọ yìí, ẹnikẹ́ni tí ò bá ti ṣe Islam wọn ní ẹ gbá wọn mú. Kí ló ṣe fún wa tá a fi máa gbá mú? Ẹ mọ̀ tó mọ̀ gbáyàn mú ni, kidnapping ni. Tí wọ́n bá ní kúsú how pẹ̀lú sáà, kéèyàn fi tipátipá múyàn ni. Bishid, kéèyàn fi tipátipá gbá nǹkan mú bí irin tí wọ́n fẹ́ fi gbá nǹkan mú nínú ẹ lọ wo dictionary kẹ lọ wò tó mọ. Wọ́n bá kúsú, wọ́n bá gbá nǹkan mú bí kéèyàn fi ẹ̀mú múrin lágbẹ̀dẹ ni. Kẹrù wọ́n ní kó bá a ṣeré ni kó fọ́ra lórí. Wọ́n gbá mú kán bàjá gidi ni lẹ́sẹ̀ ògbèjì. Wọ́n dẹ̀ ń ṣe ṣẹ́ẹ̀rí bọ́n ṣe gbáta ní Ọlọ́run mú ni. That is exactly what Islamic taught you. Wọ́n máa ń gbáyàn mú ni, wọ́n dẹ̀ mú ọmọ yẹn látòdìdí Ìbàdàn, wọ́n dẹ̀ gbé lọ Ìlọrin. Ṣé wọn ò gbá mú gbogbo ilé? Ṣé wọn ò gbá ọkùnrin yẹn mú ṣá? díẹ̀ ló kù kan pa. Wọ́n gba Islam gangan nìyẹn. Exactly what Islam says ni pé kéèyàn gbáyàn mú irin tó bá wà nínú náà tó ti gbóná ká wá mú ẹ̀ mú ká fi mú ṣíkún bí Islam ti pé ká àti sáà wọ́n bá ní kéèyàn gbá nǹkan mú túmọ̀ ẹ̀ gangan nìyẹn. Wọ́n jíyọ ní Kùránì náà gbé. That's it. Àwọn tó ń practice Islam gangan làwọn tó wá gbé Tani Ọlọ́run yẹn. Ṣérù yẹn la máa wá wò kó máa continue tí ó bá ń ṣe pé àwọn olówó Èkó MS Baba àti gbogbo àwọn bàbá wa wà ní diaspora, wọn ò bá ti fẹ́ practice the same thing. But n tó ṣẹlẹ̀ ní wípé iná tí ò tó náà ni náà gbélé pa, àti wípé àgbàdo onúgò ó dàwó mọ́jú fẹ́ díẹ̀ ló padà jẹ́. Wọn ò bá ti máa halẹ̀ mọ́ wọn bí wọ́n ṣe kọ́ wọn nìyẹn. Torí ẹnìkan fi sọ pé olórí ibú ni o, ẹ̀yin kì í ṣàlùsùnà, ìsìlámù kọ́lẹ̀ yìí ṣe, ẹ̀yin lẹ́ ń da ìlú rú. Ó correct bàjẹ́, ẹ̀yin lẹ́ ń bàlú ìjẹ́. Tàwa gbọ́ pé nìkan ṣe kí lórúkọ ẹ̀, wọ́n bá wọn béèrè pé wọ́n á ní Kàmọ́rù, wọ́n á ní Rashidi, wọ́n á ní Wahidi, wọ́n ń là wá lù. Bá ṣe máa gbọ́ nìyẹn. Ẹ wo ọmọ tó lọ sílé kéwú lọ́jọ́ sí, bóyá ó hùwà kan tí ò dáa ni wọ́n dẹ̀ da dùbúlẹ̀. Ẹ wo ẹgbà tí wọ́n fún ọmọ yẹn lẹ́yìn. Tọ́mọ yẹn ò bá kú, ọmọ yẹn gbọ́dọ̀ wicked. Tọ́mọ yẹn ò bá kú, ọmọ yẹn gbọ́dọ̀ jámú jàgídíjàgan. Yes, àwọn nǹkan yẹn kù díẹ̀ káàtó dẹ́. Bàbá wa Àlìbélò lẹ́ẹ̀kan tí wọ́n ń sọ̀rọ̀, wọ́n ní kò sọ́mọ tó ń lọ sí ilé kéwú tí ò lọ skul. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Èyí tẹ́ ẹ bá mọ̀ ní kẹ́ ẹ sọ. Wọ́n mọ̀ọ́mọ̀ ju ọmọ mi sílé kéwú ni láti kékeré. Ìyá ẹ̀gàn ò ní padà lọ bẹ̀ mọ́, bàbá ò ní padà lọ ọ̀dọ̀ ẹ̀ mọ́. Ó máa wá kiri fùfú, ó máa bẹ́lẹ̀ ha kiri fùfú. Ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn ẹlẹ́ha base business wọn lórí fùfú. Ta ló máa kiri ẹ̀? Ń bá wọn mọ kéwú ni.
kódà Adéníjú. kí bàbá yẹn máa gbọ́n bíkíbi tán bá wà. Then eléyìí tí wọ́n wá gbé síta tí wọ́n ṣe yìí nǹkan bíi 3 ló wà ń bẹ̀. Gbá a mú, bá a jà, má mú un lọ́rẹ̀ẹ́. Ẹ dákun, ṣé kinní kan tún wà nínú ìgbẹ́ tí wọ́n máa ń fi ń pa ìgbẹ́ kígbẹ́ lè fa ẹ̀yìn? Ìgbẹ́ nígbẹ́ ó máa jẹ́ ohun tí ò da olóko champion ó ní kó pa ó ní kó pa níbi kíbi tó bá ti rí ó ní kó pa. bàbá ó ní kó champion gbá a mú túkùtù gan ló tún kó síbẹ̀ bá wọn jà no kó ìtúkùtù pa gan wọ́n. ni àáfà yẹn tú síbẹ̀ so túkùtù gan làáfà yẹn tú síbẹ̀ kì í ṣe Kò tó wà gbọ́ ń ké bẹ̀. kò mọ kéwú, ìdí tó ṣe sẹ́ẹ̀rì pẹ́ nìkan ò le tó fi lọ. Ńgbà tó ti ń gbọ́ ohun tó ń jábọ́ pé kí ló ń wí yìí rí. Ẹ̀ẹ̀kan lè wá bíbí irú àwọn fìdí bọ́tò àfa yìí. A ti sọ fáwọn tó ń ṣe atọ́kùn kó wọ́n máa gbọ̀bọ́ lóòtú òtò kó wọ́n máa gbé wọn sókè mọ́. Tó bá ti ń wọlé champion ó mọ̀ yìí pé kán pa ló wà ń bẹ̀ ó parọ́ ni bó ṣe máa ń parọ́ fáwọn ìyá wa nìyẹn. that is it, bó ṣe parọ́ fún wọn nìyẹn. Wọ́n èmi sọ tiẹ̀ pálígbà ní ń dúró góòlù mọ́ tẹ́lẹ̀ wọn lọ́wọ́. èmi tiẹ̀ ń dúró kó fi èmi tiẹ̀ ń dúró kó fi gbogbo ọmọ sísìn yẹn àwọn olówó èkó ni àmọ́ ó fọkàn. Èmi ò mọ ń jẹ́ mọ̀ 16 tó bá fẹ́ halẹ̀ ń bí okò tí. Àwọn ọmọ yẹn ò kí ń lọ sí skul, wọ́n á máa kiri fùfú àti ògì. Iṣẹ́ méjì tí ẹlẹ́hà máa ń ṣe nìyẹn. Tẹ́lẹ́hà ò bá ta fùfú, á ta ògì, á ta ẹ̀kọ. Àwọn ọmọ kan ní àdèmá ẹ̀bẹ̀rẹ̀ tọmọ ẹlẹ́hà ìyẹn máa ti lọ skul. Àwọn ọmọ tó ń kéwú, àwọn ọmọ máa kéwú lé. Kò dá báyìí. A dẹ̀ ń ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan mèremère láti òkè òkun pẹ̀lú àwọn ọmọ kéékèèké ni wọ́n dẹ̀ ṣe wọ́n. Àwọn ọmọ tiwa dè wọ́n mọ́lẹ̀ sílé kéwú. Tí wọ́n bá tún kéwú yìí tán, wọ́n á tún fi kọ́mọ ní kéwú ni. A rí nǹkan kan tí kódà a lè fi kíkéwú ta ká fi sin ẹja. Just ordinary ká fi sin ẹja ẹja tilapia àti àwọn ẹja titus tó wà ní omi àtàwọn ẹja àrọ̀. A lè fi mọ ẹ̀sìn. The only thing tá a lè fi sin ni tá a lè fi ṣe ni pé mọ́ntìkì bàlágà. What is the kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Ó ti báyé àtijọ́ lọ. Ayé mèkóńdòrò ti lọ. Ayé à ń jókòó sẹ́sẹ́ àáfàá máa lọ sí àáfàá mo wá gba tírà. Ó ti lọ. Tẹ bá fẹ́ kọ́ anything about Islam, ẹ lọ print ẹ̀ lédè bàbá tiyín. Kẹ́ẹ̀ka, you will understand it better. Instead kẹ́ máa lọ waste time. Kò dẹ̀ síbẹ̀ ṣe fẹ́ kéwú ọ̀hún. Ẹ tún lè correct gẹ́gẹ́ bí àwọn tó lè dé ṣe ń sọ. Ẹ wo ọmọ ilẹ̀ Saudi tá a mú wá bí báyìí lọ́jọ́ kan báyìí tó ń bá wa sọ̀rọ̀ ń bí. Àlẹ́ nìkan tún ń sọ náà ọmọ káàárọ̀ òjèrè pé òun tún gbọ́ lárúbáwá jù lọ. Ẹ rí pé orí àwọn èèyàn ò pé. Àbí gbogbo wa ká la wà ń bẹ̀ lọ́jọ́ yẹn ni. Ìwọ tún fi ń yé wa pé wọ́n tún gbọ́ lárúbáwá ju ọmọ ilẹ̀ lárúbáwá. Kéèyàn máa sọ fún mi pé òun lè pé rí pé Ìgbò lòun òun lè sọ Ẹ̀gbá tó mi. Màá sọ fún un pé gbogbo tiẹ̀ ti wá. Báwọn èèyàn ṣe ń ṣe ikú díẹ̀ káàtó. Ọpọlọ àwọn èèyàn wa ti dógùn, ó ti dọ́ta. Ohun tó wà ń bí ni wípé ẹ gbá wọn mú. Tẹ́ ẹ bá gbá wọn mú tán, ẹ bá wọn jà, ẹ pa wọ́n, ẹ sì má mú wọn lọ́rẹ̀ẹ́. Kí lẹ tún fẹ́ fi kún? Nǹkan tèmi ní tí mo fẹ́ sọ nìyẹn o.